kú dédé àsìkò yìí níbi tí a ti ń bọ̀ wá káàkiri ayé. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́lá pẹ̀lú yín ní ìkànnì AIF Media. Ètí Aláwòye History tí ó jẹ́ olóòtú fún ọ̀rọ̀ orúkọ tí mo mú wá níjọ́ òní tí mo sọ pé mo tẹ̀síwájú lórí rẹ̀. Mo fẹ́ sọ àwọn àbùdá tí a lè rí ní ipa orúkọ, àwọn àbùdá tí a lè rí nípa orúkọ tàbí àwòtítọ́ tó farasin nípa orúkọ. Àkọ́kọ́ mo fẹ́ ká mẹ́lẹ̀ wípé orúkọ ohun tẹ̀mí ni, name is spiritual. Bí àwọn olóyìnbó ṣe pé orúkọ ohun tẹ̀mí ni, kì í kàn ṣe ohun ti ara. Orúkọ èèyàn òun lèèyàn gangan ní ìpele tẹ̀mí. Jẹ́ kí n fún ọ ní àwọn àkàwé kan bí àwọn ìka ẹ̀rọ bàbá tèèyàn jẹ́. Tó máa pe orúkọ ẹni ń gbọ́dọ̀ jẹ́ torí pé orúkọ rẹ̀ gangan òun ni ó ń dúró fún. Bẹ́ẹ̀ ni, your name is you in the spirit realm. Láti sọ lédè òyìnbó nù. Àkọ́kọ́ ó ní pé orúkọ ohun tẹ̀mí ni, name is spiritual. Ìkejì ó ní pé orúkọ rẹ̀ ó ní wọ́n gangan ní ìpele tẹ̀mí. Ìkẹta ó ní pé orúkọ rẹ̀ òun ló ń dúró fún ní ìpele tẹ̀mí. Orúkọ tó ń jẹ́ gangan òun lásojú rẹ̀ ní ìpele tẹ̀mí. Ìkẹrin ó ní wípé ìgbàkúgbà tẹ́nikẹ́ni bá dá orúkọ rẹ̀, ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ ní ìpele tẹ̀mí. Ìwọ lè má mọ̀, ṣùgbọ́n ní ti ẹ̀sìn tèmi gbà ẹgẹ́ bíi Kìrìsìtẹ́nì, Fílípì orí 2:5 ó ní pé tí wọ́n bá pe orúkọ Jésù, ẹ̀dá ayé ẹ̀dá ọ̀run wọ́n tẹríba, wọ́n jẹ́wọ́, wọ́n sì wólẹ̀. Tó túmọ̀ sí pé bá a ṣe pe orúkọ òun, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ayé àti nínú ọ̀run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó bá jẹ́ ẹni tí orúkọ rẹ̀ jẹ́ orúkọ tí ó kó agbára tàbí tó ní ìṣẹ̀dá àwọn irúnmọlẹ̀ nínú, ìgbàkúgbà tí máa pe orúkọ ẹni àwọn irúnmọlẹ̀ tó fún wọn lórúkọ tàbí tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú orúkọ wọn ó ta kìjì. Ló fi jẹ́ pé tí wọ́n bá kíyàn ní oríkì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ rí i pé ìṣẹ̀dá rẹ̀ yóò máa gbé fúkẹ́, orí rẹ̀ ó máa wú nítorí pé ó ju pé orúkọ tàbí oríkì lọ. Orúkọ òun lásojú rẹ̀, orúkọ ohun tẹ̀mí ni, orúkọ òun ló ń dúró fún ọ. Orúkọ rẹ̀ ìgbàkúgbà tàbá pè níbikíbi nínú ayé ń bì, àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ bóyá rere tàbí ibi fún ìtẹ̀síwájú tàbí fún ìfàsẹ́yìn ní ìpele tẹ̀mí. Ó tún dìgbà kan náà o. Sọjí Abíọ́jẹ́lá lórúkọ mi.